ọmọ ìkọ́ṣẹ́ aláwo ṣekú pa ọmọ ọjọ́ mọ́kànlélógójì fún ètùtù ọlá. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti náwó gan ọmọọṣẹ́ aláwo kan Ifágbénga Táíwò lẹ́yìn tí aya rẹ̀ fẹ̀sùn kàn wípé ó fi ọmọ wọn ọmọ ọjọ́ mọ́kànlélógójì ṣe ètùtù ọlá. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́ ajé Monday tí í ṣe ọjọ́ kẹsàn-án inú oṣù kejìlá ọdún yìí ní ilégbèé wọn tó wà nílùú Abẹ́òkúta tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Ògùn. iléeṣẹ́ atótó arére online tv rí gbọ́ pé ní ọjọ́ yìí lẹ́yìn ìgbà tí ìyá ọmọ náà Ramat Wasilat lọ tẹ́ ọmọ rẹ̀ kalẹ̀ sórí ibùsùn nínú ilé wọn tí òun sì ń fọ aṣọ lọ́wọ́ ní ìta ilé náà. nígbà tí yóò fi padà wọlé ni ó bá òkú ọmọ rẹ̀ pẹ̀lú àpá ọ̀bẹ lọ́rùn rẹ̀. ní kété ni ìyá ọmọ náà figbe ta tó sì ké gbàjarè sí àwọn ará àdúgbò. àfúrásì ọ̀hún ni wọ́n ní ó gba ojú fèrèsé wọlé tí ó sì fi ọ̀bẹ gé ọmọ náà lọ́rùn tó fi ọmọ ọ̀hún sínú àgbàrá ẹ̀jẹ̀. ìyá ọmọ náà ṣàlàyé pé aṣọ ni òun fọ̀ lọ́wọ́ ní ìta kó tó di wípé òun wọlé, òkú ọmọ ni òun bá nínú ilé. alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ di mímọ̀ pé ìyá ọmọ náà ló fi ẹ̀sùn kan ọkọ rẹ̀ Ifágbénga Táíwò wípé òun ló ṣekú pa ọmọ àwọn àti wípé ó fẹ́ fi ṣètùtù ọlá ní léyìí tó mú kí àwọn agbófinró fi páńpẹ́ òfin gbé arákùnrin ọ̀hún. àfúrásì náà ló ti wà ní àhámọ́ báyìí tí wọ́n sì ti gbé òkú ọmọ náà lọ sí ilé ìwòsàn fún ìwádìí tó péye láti mọ irú ikú tó pa ọmọ náà. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv. ẹ ṣé.